MHM èní mo ṣe gbà pé confam alábòsí yẹn alábòsí ló máa ń ṣe bíi tiẹ̀. Mo rí update tó kàn sìn ẹ̀yin tẹ́ bá mọ̀ Dorcas ṣe fídíò òun gan ló jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé Sisi Alagbo is missing, but we thank God wọ́n ní she's hospitalized pé wọ́n fa ẹ̀jẹ̀ sí lára. The bullying was too much, but that's aside. Dorcas came outside to please to every ẹ̀yin àgbà òṣìkà yìí wípé fọmọ ìlọ́rùn lẹ́sẹ̀ fẹ́ pa ni, wípé ọmọ náà wá wọ́n ní ọ̀sán kan ló kàn dé kúrò nílé wọn ọmọ ibi tó wà tó ń wá káàkiri àṣẹ hospital ló wà wọ́n ti rọ́ọ̀ṣẹ́ dìgbàdìgbà lọ hospital. Ṣé kán wá pa Sisi Alagbo lọ́kàn yìí máa fi balẹ̀ ni? Kí ló ṣe gan téèyàn kan ò ṣe rí? Kí ló ṣe téèyàn kan ò ṣe rí? Àtayébáyé kan náà ti ń dóko ni ìyẹn lọ bẹ́ẹ̀. Nínú anger Dorcas you can see that she's boiling wípé bully ti pọ̀ jù tọmọdé tí tán ti ń wọ ọmọdé yìí kiri wípé gbogbo yín kàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ ni pé ṣe bí ìyá Ikimọ tá à ń sọ yìí wípé òun fún ní 1 million. Dorcas ò sọ kinní yẹn rí. In fact as àtìgbà yẹn I remember vividly ìgbà tí kinní kọ́kọ́ da wàhálà lórí social media nígbà tí Engineer Alagbo àti Sisi Alagbo kọ́kọ́ fẹ́ra wọn tó wá ń galavant lórí social media. Dorcas ló kọ́kọ́ ní blogger tó kọ́kọ́ fa obìnrin yẹn ìyá Ikimọ lówó wípé àwọn oppress ẹ̀. Sisi Alagbo ń galavant ni. Stargurl ń ṣe show ìyá Ikimọ, Stargurl ló wà pẹ̀lú ìyá Ikimọ, but nothing was raised. Ìgbà tó sọ pé kán dáwó fún ìyá Ikimọ àwọn èèyàn ò dáhùn pé kí ọkọ ẹ̀ ló máa kọ́kọ́ fẹ́yàwó méjì ni tó fi máa dáwó fún ìyá Ikimọ. People were not ready to give her any dime. Wọ́n ní kó lọ ṣiṣẹ́. She's not going through anything. She's not in problem. Nothing happened to her. So báwo náà ṣe máa sọ pé kán lọ máa dáwó fún ìyá Ikimọ? Ìyẹn lọ bẹ́ẹ̀. Dorcas wá rí pé okay, people were not donating for ìyá Ikimọ and the woman looked like she's going through a lot. Ó ti rù. Ó ń sunkún kò ṣe nǹkan kan. Dorcas wá náà máa fún ní 1 million naira. Kò sí bully tán bully Dorcas. Kò sí nǹkan tán sọ sí Dorcas. Dorcas o kí ló dé tó fi sọ pé o máa fún ní 1 million naira o? Ó fẹ́ sọ kéèsì ẹ̀dí kéèsì Fọlá ni o. Kí ìyá Ikimọ má gba àwọn Stargurl team ń gbà yẹn tó ń support ìyá Ikimọ. Àwọn abẹ́rú fọ́ọ̀sì ń gbà yẹn. Wọ́n wá ń lọ sínú etí ìyá Ikimọ wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí létí. Má gbowó o, má ṣe kíní o. Mẹ́wàá láká tó ń sọ̀rọ̀ lọ́jọ́ tèmi. Ṣèbó jáde ó ṣe ṣóǹgbà yẹn pé ìyá Ikimọ ò bá tẹ̀ kọ́kọ́ gbowó yẹn sápò náà torí pé she's going through a lot. At least owó yẹn máa tẹ̀ ṣe help ẹ ṣe 1 or 2 things. Àti ẹ̀ mọ̀ pé ìyá Ikimọ gbowó bó ṣe ṣẹnu fẹ́m nìyẹn. Dorcas ò sọ fún anybody kò gbérí, which is so unusual because I wish she had just tell everybody that time. Nígbà tí kinní kọ́kọ́ ṣẹlẹ̀, I think that was around January, that she said she's not even sending any money anymore. Àti ẹ̀ mọ̀ pé ó ti send owó. She said òun ò send owó ọkàn mọ́, òun ti keep owó òun wípé bí ìyá Ikimọ ṣe ń ṣe sóhun òun fẹ́ ràn lọ́wọ́ ni now. We didn't even know that she has sent the money. But they bully Dorcas. Wọ́n drag ẹ̀. Àwọn the other team tó ti ní sínú tẹ́lẹ̀. Wọ́n sọ ìyá Ikimọ má gbowó lọ́wọ́ ẹ̀ o, má jẹ́ kó bá tiẹ̀ jẹ́ o, ó máa lé ẹlẹ́yìn ọkọ ẹni o, wọ́n máa sọ̀rọ̀ yẹn di Lizzy, ọ̀rọ̀ Lizzy àti Fọlá àti Mr. Lawal ni o, kò sí bully tán fún. I did not know. In fact, tó bá jẹ́ mi ní send owó yẹn mọ́, ṣe bó wà àpò mi ni kí ló kàn mí. Ó tún sọ pé ìyá Ikimọ tún fún òun ní attitude. Èmi mo lówó, ó tún fún mi attitude tó gbé mo fẹ́ fowó mi ràn ẹ́ lọ́wọ́. We didn't even know she sent the money until today that she's confirming it. That she eventually sent the money, but she did not even let anybody know that she sent her 1 million naira. Ìyá Ikimọ ò dẹ̀ sọ, kò tiẹ̀ ṣọpẹ́. Ṣá sọ pé òun ò rorúkọ Dorcas. Bọ̀ owó wọnú ilé, òun ra pọ́ọ̀tì, òun ra gbogbo nǹkan tó fi ń dín gbogbo ẹ̀. Òun tiẹ̀ lè gbé sí online kó tiẹ̀ sọ pé èèyàn báyìí, thank you. Kì í ṣe èèyàn tó mọ̀ọ́re nìyẹn. So tí ọ̀rọ̀ yìí ò bá ṣẹlẹ̀, Dorcas is not ready to tell anybody. Ó kàn ṣe tiẹ̀ fọ́ lọ́wọ́ ọba ni. Kò gba donation. Owó àpárá ẹ̀ ló yọ tó fún ìyá Ikimọ. Ní ọdún yìí sì nìyẹn o, kì í ṣe last year o. Nínú ọdún tá a wà yìí ni o. Ìyá Ikimọ ò jáde, gbogbo àwọn blogger tó ń blog fún gbogbo wọn kàn fi powó ni.
gbogbo wọn kàn fi ń powó ni wọn ò ní nǹkan kan, kò sí oore tí ìpà fẹ́ ṣe ẹ̀pọ̀, kò sí oore kankan tó ṣe fún. bí yẹ kí wọ́n ṣe stand lẹ́nìí lẹ́yìn sharing wọ́n ń share kò sí nǹkan kan tẹ́nibọ̀dì fi ránṣẹ́ sí àti ẹ̀mọ́. ìgbà tó dẹ̀ búlì dọ́kàsì tán drag ẹ̀ tó dẹ̀ rí àwọn Sisi Alágbo àti ọkọ ẹ̀, in fact engineer kan rẹ̀ gan ló kọ́kọ́ rí, kì í ṣe Sisi Alágbo. ọ̀rọ̀ wọn dẹ̀ wọ̀, tí bá show ẹ love show me love, if you don't show me love I carry my love go another way. bí ilé ayé ṣe rí nìyẹn, kì í ṣe dandan. òun àti Engineer Alágbo, she saw that the story they were saying about Engineer Alágbo is not 100% true, because number 2 ibi tán ti ká Ìyá Ikimọ ní pé Engineer Alágbo ń lọlé ń bá sùn, but she's painting an image online bíi pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀, that she's in pity party. ṣe mo báwọn èèyàn ṣe máa ń play pity party, èèyàn tó bá ti gentle tó bá ti lójú ṣuṣu bí ojú eṣuṣu àwọn ní kẹ́ ẹ̀ bẹ̀rù jù, torí wọ́n máa fojú gentle face wọ́n máa fi máa manipulate àwọn èèyàn. She was manipulating the public, making it seem as if ẹni pé òun àti Engineer Alágbo òun ò fẹ́ ní nǹkan kan ṣe, wọ́n dẹ̀ ń dóra wọn. ọkọ tí ń wálé ó ti ń dó ẹ̀. everybody down flare up wípé ṣó kò fẹ́ máa gbowó lọ́wọ́ wa ni. accept your husband back, it's not a big deal. nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn nìyẹn. táwọn èèyàn sọ pé ẹ jẹ́ kó gbọ́kọ ẹ̀ padà kíníkan because if you are already having sex with the man o ò bínú mọ́ nìyẹn. gbogbo story tó ń sọ about Engineer Alágbo it's not necessarily true. bó ṣe drag ẹ ló ṣe fò sórí social media tóun náà bẹ̀rẹ̀ sí í ṣe pé ìgbà tí dọ́kàsí dẹ̀ jókòó tó dẹ̀ wò náà ó dẹ̀ rí pé there are some stories in that thing that is inconsistent pẹ̀lú evidence pé Ìyá Ikimọ dẹ̀ ń dó Engineer Alágbo ó dẹ̀ ń ṣojú míẹ́míẹ́ bíi pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́, bíi pé ó manipulate the whole public. báwọn èèyàn ṣe fárígá nìyẹn pé padà sọ́dọ̀ ọkọ ẹ̀ àjẹbẹ́ ó dàbí ń sìn there is more to this story. Engineer Alágbo dẹ̀ jáde even gan ṣebí Ìyá Ikimọ ṣe é sáwọn stargirl tó gbèjà ẹ̀ mọ nǹkan tó fojú stargirl rí, ó ti kọ́kọ́ fẹ́ implicate stargirl tẹ́lẹ̀ náà, mo fẹ́ lè sọ pé cobalize, ó ti fẹ́ kọ́kọ́ implicate stargirl náà. tán tún bẹ̀bẹ̀ stargirl ló ṣiṣẹ́ ní gbogbo ìgbà yẹn. at the end of the day stargirl náà rí i pé the same thing ló ń ṣe fún the same thing tó ń ṣe fún Ìyá Ikimọ jọra ẹ̀ lójú. ó rò pé òun ju nǹkan tó ń rún ọmọ náà, tó bá kàn ẹ́ lé ìwọ náà pọ́n rẹ̀ ẹ́ lé náà. wọ́n ní kò ní pé kò ní ṣe anything, kò ní fáwọn ní material. gbogbo ìgbà tí Engineer Alágbo jáde tó sọ pé tọ́lẹ̀tì ẹ̀ kò kí ń fọ tọ́lẹ̀tì gbogbo tó fi gbogbo inú ilé hàn tó sọ pé tọ́lẹ̀tì ẹ̀ máa ń rùn, ìyẹn ò jáde kó sọ anything, kò fún blogger anything, kò fún àwọn blogger anything. àwọn ilé àwọn ò ní material láti ṣe kíni láti defend ẹ̀. wàá máa ṣe ní ẹnu tówó bá dẹ̀ wọlé wàá máa gbà wàá máa ṣẹnu fúrú, tókó bá ń wọlé wàá máa gbà wàá máa ṣẹnu fúrú. people are now seeing through her wípé ṣe ló dàbẹ̀ pé she is pretentious. bí stargirl ṣe tó yẹn at the end of the day she realized that Ìyá Ikimọ is pretentious. ó kanra bákan, she is not as gentle as she is. gbogbo ìgbà yẹn èmi gan ṣe show Ìyá Ikimọ tí mo sọ pé Ìyá Ikimọ ní gbà ò tẹ bá rántí dáadáa ní gbogbo December January tí mo sọ pé mi ò ní gbà kíníkan ẹ̀yìn Ìyá Ikimọ mo wà 247. gbogbo àwọn blogger ń share tán bá like post ẹ̀ kò tiẹ̀ ní ṣe thank you, tó bá share post ẹ̀ kò ní ṣe thank you, tó bá polówó ọjà kò ní ṣe thank you. ó jọra ẹ̀ lójú ju anything tó mọ̀ lọ. gbà tó ní kálukú dẹ̀ ti rí pé àjẹ kí ni kò sí nǹkan kan pa yín gan, kí ló kàn wá pẹ̀lú gbogbo kíní. oníkálukú dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ fàṣẹ ta ló ráyè gbogbo rádaràda. Engineer Alágbo dẹ̀ jáde ó dẹ̀ appeal to everybody pé ẹ ṣé o, ó ti parí ìjà pẹ̀lú stargirl, ó ní kó má bínú èpè tóun ṣẹ́ ó sọ gbogbo nǹkan bẹ́yẹn, gbogbo ẹ̀ dẹ̀ die down. èní ìlà tó mọ̀ pé Dorcas ó fún Ìyá Ikimọ 1 million, mo mọ̀ kó máa ṣọ́ọ̀kì àwọn stargirl gan tó ṣiṣẹ́ Ìyá Ikimọ. ìyẹn mi ti ẹ̀rù pé àwọn stargirl gan lè mọ̀ pé Ìyá Ikimọ gba 1 million tí ò dẹ̀ sọ fẹ́ anybody. a ti ẹ̀rù pé Dorcas ò sẹ́ndì owó yẹn gbà yẹn ni, torí tó bá jẹ́ mi lẹ búlì mi torí pé mo fẹ́ ṣoore fún yàn, máa ra kó oore mi máa kó lọ síbòmí. MHM wọ́n á jáde ń sìn. ṣé tí Dorcas bá fẹ́ fi 1 million yẹn drag ọmọ yẹn láti January, ṣé kò tí ní fi drag Ìyá Ikimọ ni? ṣé kò tẹ̀ ní gbé títà kó máa fi galavant? ṣe bí wọ́n gbúdọ̀ Dorcas ẹnu ọjọ́ mẹ́ta pé kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́, wípé kò lè ṣe 1 million empowerment mọ́, pé 500 ló ń ṣe. kò lè gbèrú rìsíìtì yẹn jáde pé inú ọdún yìí náà ni mo ṣe empowerment yẹn.
kò lè gbé receipt ìyá Ikimo jáde pé ṣe bí inú ọdún yìí ṣì ni kó fi bùgà. Did she do anything? She did not even say to anybody. She said even the closest people to her did not know that she gave ìyá Ikimo 1 million. Ó wá jáde ó ní ìyá Ikimo did not beg her. MHM alábòsí yẹn. You say ìyá Ikimo did not beg her for money. If she give her money, she wished to give her money, she should use it to stop abusing her. Àbí kí ló báwo ló ṣe pè é náà? Nǹkan tó ń pè lábòsí nìyẹn. Was Dorcas mocking her? Only she should stop using the money to mock ìyá Ikimo. Was Dorcas using the money to mock ìyá Ikimo in that video? Was that a mockery? That is not a mockery. Ẹ má máa mú ọ̀rọ̀ kẹ́ máa twist it. In that live video, she was not mocking ìyá. She was saying it. Only everybody is now shaking it. Dorcas ló bá yé Sisi Alagbo jẹ́ o. They were now ganging on Dorcas, and she need to defend herself. Wípé bó ṣe ṣe fún ìyá Ikimo nìyẹn o, bó ṣe ṣe kinní kan, ó fẹ́ bá yé ìyá Ikimo jẹ́, at the end of the day, òun ló bá yé Sisi Alagbo jẹ́. She don't let you realize that even ìyá Ikimo tẹ̀ sọ yẹn, nǹkan báyìí mo ṣe fún. Èwo nu yín lẹ ṣe oore fún gbogbo ẹ̀yin tẹ̀ support ẹ̀. Gbogbo yín pátápátá, èwo nu yín lẹ ṣe oore fún ìyá Ikimo. Kí lẹ fún? Ṣé gbogbo yín ẹ fi ṣe show ni ẹ fi ṣe kinní? The worst ni pé ẹ ra nǹkan 10,000, 20,000 lọ́wọ́ ẹ̀. Compared to èèyàn tó fún ní 1 million láì ra nǹkan kan lọ́wọ́ ẹ̀. Why do you want to bully somebody for something they literally have no idea about? Dorcas is not mocking ìyá Ikimo now. Àtijọ́ tí gbogbo ẹ̀dẹ́ ti ṣẹlẹ̀, tí àwọn Sisi Alagbo náà ti gbé evidence wọn fún Dorcas, tí àwọn stargate náà tí gbogbo wọn kọjú síra, tí gbogbo kinní yẹn ti die down, ó dẹ̀ ti die down láti ọjọ́ yẹn. Sisi Alagbo is on her lane, ó ń polówó ọjà. Ìyá Ikimo is on her lane, ó ń polówó ọjà. Kí ló wá dé? Èwo wà ní wèrè? Dorcas ń gba búlẹ̀tì every day lórí social media, especially látijọ́ tí kinní ti ṣẹlẹ̀ ló ti ń gba búlẹ̀tì nǹkan tí ò ṣe tí ò mọ nǹkan kan pa ẹ̀. Ẹ sọ pé Dorcas ló líìkì ẹ̀. Mo tún gbọ́ ọ̀rọ̀ àpọ̀dà tó ń sọ pé Dorcas ló líìkì fídíò ẹ̀. Ṣé Dorcas bá wọn wà bẹ́ẹ̀ January ni? Ṣó tiẹ̀ ti mọ̀ wọ́n gan January ni? Ṣó ti mọ̀ àwọn pípọ̀ yẹn January ni? Tá a bá sọ pé báwo ló ṣe máa mọ̀ pé Sisi Alagbo ò sí nílé ọkọ mọ́, àbó líìkì téèpù Sisi Alagbo? Ẹ máa lo ọpọlọ náà. Ẹ tún rí nǹkan míì sọ mọ́, ẹ tún sọ pé Dorcas ń fi owó, èlò ni owó yẹn tí Dorcas máa fi 1 million mọ́ kéèyàn. Lẹ́yìn 1 million tó ti fún yàn, kò ti fún àwọn èèyàn ní owó tó yẹn àbí tó jù bẹ́ẹ̀ yẹn lọ ni. Ṣebí yẹn ti ṣẹlẹ̀ láti January ní oṣù tá a wà ẹ́, ó sì ṣe empowerment bíi 2 sí 3 ní oṣù tá a wà ẹ́ lásán. Wọ́n máa ṣèkà mọ́ kó dáa. MHM wàá wà bí lẹ́ni, wàá wà bí lọ́la, wàá wà bí lẹ́ni, wàá wà bí lọ́la. Understand something. Bóyá òyìnbó dẹ̀ ti Dorcas ń sọ ọ́nù fídíò yẹn bí ó ti pọ̀ jù fún ẹni. There was no mockery. It's a statement. It's a fact. If I did something for you and people are abusing me and you have not even used 1 day, ibi tẹ́ ti máa mọ̀ èèyàn burúkú àti èèyàn gidi nìyẹn. Ẹ wo bí ìyá Mahbub, kí lorúkọ ẹ̀, Fatima, bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Lizzy torí ṣọ́ọ̀bù onípákó tán gbà fún, ṣọ́ọ̀bù orí sachet milk, bó ṣe ń dúpẹ́. Ẹ̀yin warriors mo mọ̀ ọ́ lóore o. So ìyá Ikimo gba 1 million lórí social media platform, kò dẹ̀ sẹ́nibọ̀dì tó mọ̀. Obìnrin yẹn ò mọ́re, kò lè mọ́re tó máa fi kú. Gbogbo nǹkan tẹ́ Engineer Alagbo ń sọ òótọ́ ni. Mo ṣẹ̀ gbà ní ìsìn. Gbogbo nǹkan tí Engineer Alagbo ń sọ òótọ́ ni. That woman is evil. Ó burú ju Sisi Alagbo lọ. Àwọn tó máa ṣojú tútù ni, tó jẹ́ pé oró inú wọn ó ju tejò lọ ni. So what is mockery ń bẹ? Try to understand, assimilate nǹkan, kó comprehend ẹ̀ dáadáa. Kí ló mọ̀ kẹ̀fù? Ṣó ní ni? Ṣebí gbà tá a mọ̀, ṣebí kò ní nǹkan kan. Ṣebí orí social media yìí náà ní gbogbo ẹ̀ ti develop. So ẹ bá mi sọ, ìyá Ikimo, the highest money tó gbà is 1 million. Tá a bá tẹ̀ rí receipt, a mọ̀ pé the highest money nìyẹn. Because kó tó lérè èèyàn tó máa gbé 1 million kì í ṣí fún ẹ báyìí. Ṣó possible ni? Ó máa dúró ṣínṣìn tó máa tà. 3 in 1 combo tó ń ta gan, mélòó ni? Ṣó fẹ́ ju 25,000 lọ ni? Kó wá réyàn tó máa gbé 1 million fún ẹ láì má gba nǹkan kan. Àti wá defend ẹni yẹn tó bá ń drag ẹni yẹn, wọ́n ti fi orúkọ ẹ drag Dorcas so many times. Àtìgbà tí kinní yẹn ń ṣẹlẹ̀ ní January, wọ́n ń drag Dorcas àti ẹ̀mọ́ pé ó gbowó náà. Ìwọ tó gbowó tó ṣọpẹ́, ìwọ tó gbowó tó tẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ó gbowó tó rí nǹkan kan. If Dorcas kept quiet, are you supposed to keep quiet? Are we supposed to be finding out in April pé wọ́n fún ẹ lówó láti January?
Are we supposed to be finding out? Wípé Dorcas fún ẹ 1 million fún empowerment tó bá jẹ́ pé ò kì í ṣe aláìmoore. And they are dragging Dorcas. Oh, tí ẹ lè ṣe update kan pé tó wà pé House of TMS, thank you. At least that is still something. Àwọn èèyàn á mọ̀ pé okay o, at least ó ṣe nǹkan kan. But you painted an impression. Bó ṣe paint impression lórí engineer Alagbo náà nìyẹn. Bíi pé o hate ẹ, o tiẹ̀ fẹ́ rí, àṣẹ ẹ̀ dóra yín mọ́jú ni. You painted impression as if you did not know Dorcas, you have not accepted anything. If Dorcas did not say this thing, you will not say it. Dorcas is not mocking anybody. And èló ni 1 million láti gbogbo nǹkan tó náà bá ti ṣe fún. Ṣebí ní orí social media yìí, Ọlọ́run àfi tẹ́ bá máa parọ́ nìkan. She jumped on Ìyá Ikimo. She did not even bìkítà for Sisi Alagbo and Nigeria current. She jumped on Ìyá Ikimo. She said she's going to nǹkan tó dẹ̀ kọ́kọ́ sọ ní update ló kọ́kọ́ put ó lóun máa fún ní 1 million láti ṣe kíni láti empower gbogbo yín lẹ jáde tẹ drag ẹ̀ náà. Nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn. So ẹ má sọ pé Dorcas ṣe anything, kò ṣe anything bad. Ìyá Ikimo ló ń feel pompous, mi ò mọ reason tó fi ń feel pompous, wípé òun special. You are not special now. And I even thought that maybe because of the bloggers don't share and all confused and gbogbo gba yẹn. But no, the woman herself, she has issues. It's not the bloggers, even the bloggers, they were shocked. Ìgbà tí Engineer Alagbo sọ pé yẹn ṣe mo fún ẹlẹ́pọ̀n ẹ̀mọ́jú ni. She's not even letting her own blogger know that this is the situation of things. She's pretending to everybody. Everybody. So ẹ má gbé rubbish yẹn wá. Wípé Dorcas is using the money to mock her. Ẹ̀yin empower ẹ̀ ni. Ṣé ẹ̀yin empower ẹ̀? Tó bá fi lé gbogbo tí yín tẹ́ ṣe show tẹ́ sọ pé ẹ dúró tì. Ọmọbìnrin yẹn ò tí ní, ó sì máa scrap ni. Even when Dorcas is supporting the Alagbo, she still send money to her. Doesn't make sense. And that is that concerning that. MHM, understands what somebody is saying. Understand what somebody is saying. It's high time for her to use that to defend herself. Ben. Tele bá wá Dorcas ni òwèrè kan náà tó mi ò mọ bí tí yẹn náà wá ṣe Germany náà sọ pé wà ní Dorcas, she's the devilish, she's the shaking kan, she's the shaking kan ẹ kó sí lọ jàre gbogbo yín náà ṣàfẹ́ sọ̀rọ̀. Kí ni Dorcas ṣe the first time tí kìíní jáde? She apologized to Mewa láká pé ẹjọ́ ẹ dáríjì má ẹ má bínú. What else do you want? Ṣebí apology ló sọ pé ṣebó yẹ kó bẹ̀bẹ̀ ni, ṣebó bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ̀bẹ̀ ọmọ ẹ̀ á kọ́kọ́ ṣe nǹkan tó dáa gbogbo yín ò ní rí yẹn. But tó bá ti twist ẹ̀ báyìí lẹ́ máa sọ pé ó ti burú jù ó ti ṣe kíní. Were you blind? Ṣé rí àná àbí kí lorúkọ ẹ̀ tán sọ pé wà ní Germany yẹn? Were you blind? Didn't you see that Dorcas apologized to Mewa Laka first? She doesn't have to. She's a blogger. But she begged Mewa Laka pé kó jọ kó jèbù rẹ̀. Ìyẹn sọ pé òun ò ní gbọ́ kó lọ parẹ́ ẹ̀ náà. Èwo wá ní wèrè tí gbogbo yín dẹ̀ wá ń pọ̀ nǹkan tí ò gbádùn lè. Ṣé wọ́n sọ fún yín pé Ìyá Ikimo wà guilty? Òun náà guilty náà. Òun náà guilty bàjẹ́bàjẹ́. It takes two to tango. Ìyáálé lábòsí lọ́wọ́. Ó ń ṣe bí alábòsí, ó máa ṣe míọ́míọ́míọ́míọ́ ni. Sisi Alagbo rẹ̀ ọmọ ògbóró ni. Òun ṣe míọ́míọ́míọ́. So two personality ni ìyàtọ̀ ni Ọlọ́run ló mọ engineer kan náà bó tẹ̀ ṣe ń manage àwọn méjèèjì. So ẹ kó ṣì lọ. Ẹ má máa ṣàbòsí. Àbòsí ni mo hate jù láyé mi. Dorcas never mocked Ìyá Ikimo. Never. She expressed herself because they were dragging her as well, and she has to defend herself. Ìyá Ikimo is pretending to you people as if she did not know that she collected 1 million from Dorcas. Did she even mention it? Ṣé tó bá jẹ́wọ́ ìwọ MHM ló fún yàn ní 1 million kó fún yàn ní 100,000 kan lásán. Wàá máa sọ pé kó máa confirm sí ní comment section ní pé wọ́n ti rí gbà. Gbogbo kíní ò ló máa post. Ó fún yàn 1 million rí ni. Kéèyàn má wàá sọ̀rọ̀. Tí bá fún ẹ ní 1 million wo wàá máa láìka ẹsẹ̀ mi tí ò ṣe mi mo ṣu ẹ tó kì í ṣe family mi. Ojoojúmọ́ ló máa yíká ọ̀tún yíká òsì. Èló ni Lizzy fún bèbí ìyá Màbúbù yẹn? Èló ni Lizzy fún? Èló náà gba ṣọ́ọ̀bù gbogbo nǹkan tí Lizzy náà lé lórí ṣóṣì tó 300,000. Ojoojúmọ́ ló ń dúpẹ́ ẹ̀yin warriors ẹ ṣé o ẹ̀yin kìíní ìyàtọ̀ tẹ́ máa fi mọ̀ láàrin èèyàn tó mórí àti Ìyá Ikimo ò mórí kẹ́ kó ṣì dànù. Ó jọra ẹ̀ lójújú. Stargurl náà
tẹ́ bá rí bó ṣe ń drag star girl mo dẹ̀ mọ̀ pé star girl make àwọn opinion kankan because òun náà ti fọ́ pẹ̀lú ìyá Ekimo rẹ̀ gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ pé especially òun tó tún súnmọ́ ìyá Ekimo jù kí lẹ rò pé ó fàjà star girl àti ìyá Ekimo ṣèbí star girl ló gbé ọ̀rọ̀ ìyá Ekimo wá tó bẹ̀rẹ̀ sí ń ṣe show yẹn tí ẹni alágbó sọ pé kò ní ṣàmọ́dún tó ń ṣépè fún torí ìyá Ekimo pépè yẹn bá lọ jọ táyà ń gbà yẹn tọmọ yẹn tó gbabẹ̀ lọ ṣé bí ìyá Ekimo ṣe máa ṣe lélẹ́yìí tó ń ṣépè fún star girl gbà yẹn tí ẹni alágbó ṣépè fún star girl torí ìyá Ekimo ojoojúmọ́ ní star girl máa ṣe show fún kínní ìgbà tí ọ̀rọ̀ ìyá Ekimo dẹ̀ ti fẹ́ sú ìyá Ekimo máa ṣe mímí ọ̀tọ̀ nìkan tó ń ṣẹlẹ̀ kò wá straight forward kò wá truthful pẹ̀lú star girl náà ọmọ yẹn dẹ̀ rí pé kí ló kàn mí pẹ̀lú ta ló ráyè gbogbo nonsense ṣe bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni when they see she's not straight forward lóníkálukú ṣe kí ni tó fi ilẹ̀ ẹ lè force èèyàn pé kéèyàn dúró tì especially tó bá ti réèyàn tó ń play for ni ẹsẹ̀kẹsẹ̀ ló máa kúrò ń bẹ̀ náà. At the end of the day, I know the opinion star girl is having right now is very strong. But at the same time, ìyá Ekimo doesn't care. Kò care pé star girl ti help òun rí. Nǹkan tó ń ṣe fún star girl òun ló ṣe fún Dorcas. Kò acknowledge pé òun gbowó lọ́wọ́ Dorcas rẹ̀. Imagine. Star girl wọ́n drag girl kò tiẹ̀ lè sọ pé okay o, ẹ má drag star girl o, she's my sister, kíníkan, you know. If somebody ṣòmọ̀ wá tẹ̀ try wá ṣe anything, it's always about you. Ta ló rán iṣẹ́? She's always doing it about herself alone. Ta ló ránṣẹ́? So ẹ má ṣàbòsí ń bí báyìí. Star girl has opinion that is very very strong. I wish she can tune it down because tán bá fi star girl lẹ̀ pẹ̀lú ìyá Ekimo kì í ṣe Sisi Alágbo nìkan ló máa wà lọ́sítù ẹ máa tún gbé ìyá Ekimo lọ sọ́sítù ni ẹ jẹ́ kó rí yín pé o ìyá Ekimo is not a blogger, star girl is a blogger ó dẹ̀ ti ṣiṣẹ́ ìyá Ekimo rí tẹ́lẹ̀ so ẹnu tí ìgbín fi bú òòṣà ó máa fi gbolẹ̀ níwájú ìgbín ni ẹ jẹ́ kó rí yín pé bọ̀ ó yẹ kí ìyá Ekimo tiẹ̀ ti jáde kó ti ṣe nǹkan kan you know to soften everything wípé at least wàá tẹ̀ rántí orí ọjọ́ kan star girl forí gbèpè torí tiẹ̀ náà wàá tẹ̀ rántí orí ọjọ́ kan they drag her torí tiẹ̀ náà wàá tẹ̀ ṣe nǹkan kan pé kó má bínú kó ṣe kinní kan pé káwọn èèyàn má bú mọ́ but no you don't care inú ẹ̀ ń dùn bó ṣe ń bu yẹn because kò ṣe tiẹ̀ mọ́ ìyá Ekimo is a narcissist òyìnbó tá a máa lò fúnra wa nìyẹn ìyá Ekimo is a narcissist inú ẹ̀ ń dùn bó ṣe ń drag star girl because they are no more together she's happy about it and star girl will give it to you tó bá bẹ̀rẹ̀ show pẹ̀lú ẹ̀ Engineer Alágbo ló máa wò yálé ló máa ìbò ìyàwó lórí bed wọ́n máa kúrò lórí Sisi Alágbo they will bounce on you ṣé o mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ jọ ṣe sílé fi jó gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ star girl at least do something don't be mute if you can be posting tó máa update pé Ọlọ́run má jẹ́ ká bú ìwéré lọ́mọ Ọlọ́run má jẹ́ ká ṣe kinní kan àgbo tírísọ́ọ̀mù wà kíní tírísọ́ọ̀mù wà kílìṣì tírísọ́ọ̀mù wà flat kílìṣì wà flat kúlíkúlí aláta wà and they are dragging somebody that has helped you before and you kept mute and you dey collect money you dey keep mute that means something is wrong with you you are the problem you have a problem that is just it oníkàlùkù kókó sí lọ wọ́n drag Dorcas tó ti fún ẹ lówó rí ó tiẹ̀ lè ru ọjọ́ kan kó tiẹ̀ wò pé èèyàn tó fún mi ní owó tí mo fi ra gbogbo kínní jẹ́ kí n sọ fún ọ pé kó má drag ẹ̀ mọ́ not even a single appreciation not even a single okay ẹ má jẹ́ kí n kàn drag ẹni torí tèmi they have been dragging her back to back bí pé wà ní fídíò ni kò yé mi I don't even understand why Dorcas òun ló mú láyà gbogbo wọn Dorcas ló bá yé Alágbo jẹ́ Dorcas ló bá yé Sisi Alágbo jẹ́ báwo ni advert péré lórí advert ìsọnù if Sisi Alágbo was somewhere else kìíní ìṣe máa cast ṣe tún máa dárúkọ Dorcas ni lágbára ìtìsíwò ẹ̀ṣà oníkàlùkù kó mọ nǹkan tó ń ṣe ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ṣe torí ẹ tún ti fẹ́ jí ọ̀rọ̀ ẹni tó bá bẹ̀bẹ̀ ẹ máa twist ọ̀rọ̀ ẹ tí ò bá bẹ̀bẹ̀ ẹ máa twist ọ̀rọ̀ ẹ tó bá sọ pé nǹkan báyìí ló ń ṣe she said that she gave somebody money you said she's using the money to mock her kí ló máa ṣe yín náà it's just the hatred you have for Dorcas torí ẹ kò sí nǹkan tó lè ṣe tó lè dá lójú tí gbogbo yín lẹ hate ẹ náà she said she gave somebody money you said ó fowó tó fún ó fi ń mock ẹ how is that thing ìwọ gan gbé sórí ẹ kò rò now how does it correlate you twist everything she says you people are wicked on this social media space
ẹ fẹ́ mú alágbo wálẹ̀ ẹ dẹ̀ fẹ́ Dorcas target yẹn fẹ́ mú wálẹ̀ ẹ dẹ̀ fẹ́ wo opportunity láti mú ẹ dẹ̀ parọ́ ni ẹ lè mú kankan nu wọn wálẹ̀ ẹ máa ṣe ẹ máa ṣàṣetì lórí ẹ̀ ni ẹ lè mú kankan nu wọn wálẹ̀ kò possible this is a face and it shall pass èwo ni wèrè náà jẹ́ kó rí oníkálukú pé náà ó jẹ́ àmọ́ nǹkan tá à ń ṣe lórí social media ṣé wọ́n lè fún yàn 100,000 kó má máa sunkún ẹ̀ kiri ṣe bọ́jọ́ tí o sọ pé o fún Lizzy ní kí lè tẹ̀ sọ pé ẹ gbà lọ́wọ́ ara yín for more than 6 months ló máa fi ń ké lórí social media I gave you this I did this for you ní alábòsí gbogbo